wò rí dáadáa ni tó dẹ̀ ń jẹ́. Mo fẹ́ fún wa ní Osole kan. Àwa tá a bá rí ṣe ẹ jẹ́ kí n mọ̀, àwa tá a bá rí ṣe ẹ jẹ́ kí n mọ̀ pé kí n bá wa ṣe, màá bá wa ṣe, kò síbi tá a bá wà yóò dọ́dọ̀ wa. Tá a bá wá lò láàrin ọ̀sẹ̀ kan tá a bá ti ríṣẹ́, ẹ padà wá kọ́mẹ́ǹtì sọ́ndà fídíò mi pé làláì tẹ bá pajá fún mi màá jẹ. Bẹ́ẹ̀ ni mo fún wa. Kí ni nǹkan tá a máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá orí ẹranko kan tán pè ní ìjímèrè 3, orí ẹyẹ igún 3, orí ẹranko kan wà tán pè ní ọ̀fàfà 3. Ṣé ẹ rí ẹranko mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí, wọ́n ní burúkú àṣẹ lára. Kò síṣẹ́ tá a bá lò wọ́n sí tèrò kì í jẹ́. Àwọn ẹni tẹ́ bá súnmọ́ mi dára rí pé most àwọn iṣẹ́ máa ń ní orí ọ̀fàfà. Bẹ́ẹ̀ ni kò síṣẹ́ tá a bá lò wọ́n sí bẹ́ẹ̀ náà lẹ́kùn. Tá a bá ti wá orí àwọn nǹkan tí mo dárúkọ yìí 3, ẹ jẹ́ ká tó sínú ìkòkò, ká tó sínú apẹ bó bá ṣe wù wá. Ẹ jẹ́ ká wá lọ wá ewé àbámọdá tó jẹ́ ti òòjọ́ lọ́pọ̀lọpọ̀, ẹ jẹ́ ká kó lé lórí kó bò mọ́lẹ̀ dáadáa. Ẹ jẹ́ ká wá lọ wá odidi atare 3 tó gbó dáadáa, ẹ jẹ́ á kó sí. Àwa tá a bá ríṣẹ́ ìṣe, ó dá mi lójú pé ẹ fúnra yín pè mí láti dúpẹ́ lórí ẹ̀. Àwa tá a bá lè ríṣe fúnra wa, ẹ pè mí, àyè wà láti bá wa ṣe. Anywhere tá a bá wà yóò dọ́dọ̀ wa. 070 31 83 45 83 òun ní nọ́mbà mi. Iṣẹ́ yìí dájú débi pé mi ò ṣe fúnyàn rí, ọkàn mi balẹ̀ lórí ẹ̀ pé tí bá ti ṣe fúnyàn téèyàn ti gbé lọ láàrin ọ̀sẹ̀ kan, ẹni yá pè mí láti dúpẹ́. Ẹ jẹ́ ká jó. Tá a bá ti jó, ẹ jẹ́ á máa fi ọtí tàbí ẹ̀kọ tó gbóná ká máa fi lò lára àárọ̀ pẹ̀lú àdúrà. Kò sẹ́ni tó lè lò, àtọlọ́jà àtàwọn ọmọ tó ń tẹ fóònù àtàwọn oníṣẹ́ ìjọba. Ẹ jẹ́ á lọ gbìyànjú ẹ̀ wò.